nígbà tí Ọbasanjọ àti Tinubu pàdé ara wọn ní Rẹ́mọ. Ìgbà kan ti wà nílẹ̀ Yorùbá yìí tó jẹ́ rédíò ẹyọ kan náà ní gbogbo èèyàn ń gbọ́, WNBS nìbàdàn ni. Nígbà tí rédíò náà yóò bá ròyìn tàbí tí yóò bá sọ iye aago tó lù, àwọn àgbàlagbà ìgbà náà á ní ohun tó máa ń sọ ní ọ̀rọ̀ ọlọ́pẹ tó. Bó tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó mọ èdè àyàn bí ẹni tó mú ọ̀pá ìlú ẹ̀ lọ́wọ́, kò sẹ́ni tó lè sọ pàtó ohun tí ìlú náà ń wí bí àwọn tí wọ́n sọ fún onílù pé ohun tí kò lù rèé. Síbẹ̀ ọ̀rọ̀ tó gbajúmọ̀ jù nígbà náà tọ́pọ̀ ọmọ Yorùbá sì gbà pé rédíò náà ń wí ní ọ̀rọ̀ ọlọ́pẹ tó. Ohun tó sì ṣẹlẹ̀ ni pé ẹgbẹ́ ọlọ́pẹ tí wọ́n ń wí yìí, Action Group, ló ń ṣèjọba. Ẹgbẹ́ alákùkọ NCNC ní ẹgbẹ́ alátakò ẹ̀. Bí olóṣèlú Yorùbá kan bá wá taragbárágbá tó kúrò nínú ẹgbẹ́ ọlọ́pẹ tó bá ẹgbẹ́ alákùkọ lọ, ohun tí wọ́n máa ń fojú olóṣèlú bẹ́ẹ̀ rí kì í dáa rárá. Olówó orí tàbí ọlọ́pàá ni wọ́n fi ń lé wọn, nítorí pé ẹni tí kò lẹ́ṣẹ̀ kan pàtó tó ń rìn kiri níwòyí àná lè di èrò kóòtù kó sì ti bẹ̀ dèrò ẹ̀wọ̀n lónìí. Làwọn èèyàn ṣe ń pariwo nígbà náà pé ọ̀rọ̀ ọlọ́pẹ tó ni. Àmọ́ kì í ṣe ẹgbẹ́ ọlọ́pẹ gan ló dàbí pé wọ́n ń sọ. Ọ̀rọ̀ tí wọ́n ń wí ni pé ọ̀rọ̀ àwọn olóṣèlú tó ni o. Ẹni tó bá sì rí ohun tó ṣẹlẹ̀ láàrin ààrẹ ìjarùn olóyè Olúṣẹ́gun Ọbásanjọ àti ààrẹ tòní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu níbi pápá ọkọ̀ òfurufú tuntun tí wọ́n ń ṣí ní ìpínlẹ̀ Ògùn lánàá yìí, tọ́hún yóò mọ̀ pé ọ̀rọ̀ àwọn olóṣèlú tó ni. Nígbà tí arábìnrin Ìyábọ̀ ọmọ Ọbásanjọ ń sọ láìpẹ́ yìí pé bàbá òun yóò dìbò fóun lásìkò tí wọ́n bá fẹ́ dìbò gómìnà, tí gbogbo èèyàn sì mọ̀ pé nínú ẹgbẹ́ APC lọmọbìnrin náà ti fẹ́ du ipò yìí, ohun tí ọ̀pọ̀ èèyàn ń sọ ni pé ǹjẹ́ Ìyábọ̀ mọ ohun tó ń wí? Ìdí tí wọ́n sì fi ń wí bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn, pàápàá àwọn aráàlú tí wọ́n máa ń gbè sẹ́yìn àwọn olóṣèlú, kò lè rò pé pẹ̀lú ohun tí bàbá Ọbásanjọ àti Aṣíwájú Tinubu ti ṣe síra wọn nídìí òṣèlú yìí, pé kì í ṣe pé Tinubu ni yóò gba ọmọ Ọbásanjọ láàyè láti du ipò gómìnà nínú ẹgbẹ́ tí òun ti jẹ́ bàbá. Àwọn míì kò tilẹ̀ rò pé níbikíbi tí wọ́n bá ti rí ara wọn ò ní bẹ̀rẹ̀ ìjà gidi. Ọbásanjọ kò fi bò pé òun ò láìkí Tinubu láti bí síbẹ̀ yẹn. Ó ti bú u dáadáa, kódà ó kọ sínú ìwé pé akówó jẹ lọkùnrin olóṣèlú Èkó náà, pé òun ò sì lè bá a ṣe. Bẹ́ẹ̀ làwọn Tinubu náà kò fẹ́ràn bàbá yìí, pàápàá pẹ̀lú ohun tí òun Ọbásanjọ ti ṣe fún wọn ní ìpínlẹ̀ Èkó nígbà tí Tinubu ń ṣe gómìnà, tí bàbá náà gbẹ́sẹ̀ lé owó tó kan àwọn ìjọba ìbílẹ̀ ibẹ̀ tí kò sì gbẹ́sẹ̀ kúrò títí tó fi kúrò níjọba. Wọn kò yẹ pé ní bàbá burúkú nígbàkigbà tí wọ́n bá ti rí i. Ṣùgbọ́n nítorí pé àwọn olóṣèlú lè dé ilé àwọn ọ̀tá wọn jẹun nígbà tí wọ́n bá ń wá nǹkan, ní 2013 tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ tí wọ́n sì ń wá àtìlẹ́yìn káàkiri, àwọn Tinubu lọ sí ilé Ọbásanjọ lábẹ́òkúta, wọ́n sì mú Muhammadu Buhari dání. Wọ́n ti mọ̀ pé Ọbásanjọ ti padà lẹ́yìn ọmọ ẹ̀, ìyẹn Goodluck Jonathan, àti pé ẹni tí bàbá náà bá tì lẹ́yìn lásìkò náà yóò wọlé. Àwọn sì ti múra, wọ́n ń sa gbogbo agbára wọn láti gbàjọba lọ́wọ́ Jonathan kí àwọn sì wọlé. Lẹ́yìn tí wọ́n sọ̀rọ̀ tán, kò pẹ́ tí bàbá Ọbásanjọ fa káàdì PDP tó wà lọ́wọ́ ẹ̀ yá. Nígbà táwọn èèyàn náà yóò sì tún padà lọ sí ọ̀dọ̀ bàbá ní 2014, Ọbásanjọ ti gbà wọ́n tọkàn tara. Gbogbo àtìlẹ́yìn tó sì lè ṣe fáwọn Tinubu àti Buhari kí Buhari fi di ààrẹ náà ló ṣe fún wọn. Àmọ́ lẹ́yìn tí Buhari ti di ààrẹ tán, gbogbo àdéhùn tó wà láàrin wọn kí wọ́n tó wọlé, Buhari ò rí ààyè sí mọ́. Ó ní bàbá bá bẹ̀rẹ̀ sí bínú. Ọbásanjọ múra láti kọ̀wé pa Buhari, àmọ́ nígbà tó kọ̀wé títí tó jẹ́ ìyẹn kì í kúkú kàwé kì í ka lẹ́tà, ọ̀rọ̀ náà sú Ọbásanjọ, ló bá pa lẹ́tà kíkọ́ tì, ló sì ń bú Buhari àti àwọn èèyàn tó tẹ̀lé wá sílé òun níbikíbi tó bá ti rí wọn. Nígbà tí ọ̀rọ̀ náà sì sú Tinubu, nítorí gbogbo ìgbà ló máa ń kọ́ òun náà mọ̀, Tinubu náà fèsì
pé kí bàbá jókòó jẹ́ jàre, ó dàbí pé àìsàn àgbà ló ń yọ wọ́n lẹ́nu. ṣùgbọ́n gbogbo eléyìí, àwọn Tinubu kò ṣàìmọ̀ pé tí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ ìjọba àti ẹni tí àwọn orílẹ̀-èdè àgbáyé gbogbo ń ṣe àpọ́nlé fún, tí ọ̀rọ̀ bá ti di ọ̀rọ̀ Nàìjíríà, Ọbásanjọ́ nìkan ni wọ́n máa ń fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. nítorí bẹ́ẹ̀, nígbà tí Tinubu náà fẹ́ du ipò ààrẹ, bó tiẹ̀ jẹ́ ìjà rẹpẹtẹ wà nílẹ̀, ó ṣàwá gbogbo ọ̀nà ó délé Ọbásanjọ́. bó ti débẹ̀ tó jáde ní Fẹ́mi Gbàjàbíàmílà bá sáré gbé e síta pé Ọbásanjọ́ ti fọwọ́ sí i pé kí Tinubu di ààrẹ. ní bàbá bá tún jáde bíi àgékù ejò, ó ní nítorí kíni pé irọ́ ni Tinubu àti àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ń pa o, pé ohun tí òun ò sì ṣe fẹ́ràn wọn náà nìyẹn, nítorí pé wọ́n máa ń parọ́. ó ní òun ò dúró níbì kan sọ fún wọn pé òun yóò ṣe àtìlẹ́yìn fún Tinubu, kí wọ́n má kó igbó sóhun lápò, kí wọ́n má sọ ọ̀rọ̀ tí òun kò wí sí òun lẹ́nu, láti fi hàn pé ohun tí òun sọ tó wà lọ́kùn òun nìyẹn. kò pẹ́ rárá tí Ọbásanjọ́ fi sọ pé Peter Obi lòun yóò ṣe àtìlẹ́yìn fún o, òun ò bẹ́ nìkan kan wọn lọ. nítorí bẹ́ẹ̀, bàbá náà kó gbogbo àwọn èèyàn ẹ̀ sí ẹ̀yìn Obi, ó sì bẹ àwọn aṣáájú Afẹ́nifẹ́re ìgbà náà pé kí wọ́n jọ̀wọ́ bá òun tẹ̀lé Peter. ohun tó sì fọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re sí wẹ́wẹ́ tí wọn ò rí tò títí dòní nìyẹn, torí àwọn kan láwọn ò lè tẹ̀lé àwọn bàbá náà lọ sọ́dọ̀ Peter, wọ́n ní ti Tinubu làwọn fẹ́ ṣe. àmọ́ àti hìn pẹ̀lú bí bàbá ti múra tó, Tinubu náà ló padà wọlé tó sì di ààrẹ Nàìjíríà láti ọdún 2023. pẹ̀lú ẹ̀ náà ṣá o, bàbá kò sinmi níbikíbi tó bá ti ráàyè, iye máa jùkú ọ̀rọ̀ ránṣẹ́ sí Tinubu àti ìjọba ẹ̀ ni. kódà kò yéé sọ pé ìbò tí wọ́n dì ní 2023 tó gbé Tinubu wọlé yẹn, àwọn nǹkan kan sì wà níbẹ̀ táwọn tó ṣètò ìdìbò náà kò tí ì sọ jáde fáráyé o, bẹ́ẹ̀ àfi kí wọ́n sọ kí gbogbo ayé mọ ohun tó ṣẹlẹ̀ gan-an. ohun tí àwọn ọmọ ẹ̀yìn Tinubu sì máa ń sọ bí bàbá bá ti bínú bẹ́ẹ̀ ni wípé kò sí ohun méjì tó ń ṣe bàbá ju ìlara lọ o. wọ́n ní bàbá kò rò pé ẹnìkan wà tó tún lè ṣe bí òun ti ṣe, nígbà tó sì rí i pé Tinubu ń ṣe bẹ́ẹ̀ yẹn, tó ń rí gbogbo àrà tó ń dá, ó ní bàbá ṣe ń ṣe lára. lọ́rọ̀ kan, kò sẹ́ni tó fọkàn sí pé tí Ọbásanjọ́ bá gbọ́ pé Tinubu ń bọ̀ níbì kan, pé bàbá náà yóò kó aṣọ kọ́rùn, yóò gba ibẹ̀ lọ. àmọ́ lánàá òde yìí, ní ọjọ́ 4 oṣù 4 ọdún 2026, kì í ṣe pé Ọbásanjọ́ pàdé ààrẹ Tinubu nìkan kọ́, ó dúró de ààrẹ náà títí tó fi dé. nígbà tó sì dé tó fojú kàn án, ó wọ́ ọ mọ́ra. níbi tí ààrẹ Tinubu ti wá bá wọn sí pápá ọkọ̀ òfurufú tí ìjọba ìpínlẹ̀ Ògùn fi owó ribiribi kọ́ sí ìlú Ìpẹ́rù ní Rẹ́mọ ni. ọjọ́ ńlá kan sì lọ́jọ́ ọ̀hún ṣe. gómìnà Dàpọ̀ Abíọ́dún ló kọ́ pápákọ̀ òfurufú náà, níbi tí irú ẹ̀ kò ti pọ̀ rárá, tó sì jẹ́ àkànṣe iṣẹ́ ńlá gbáà ni. yàtọ̀ sí pápá ọkọ̀ òfurufú tuntun yìí, ẹ̀rọ̀pléènì 2 ni gómìnà náà ti rà kalẹ̀ tí wọn yóò máa fi ṣiṣẹ́ níbẹ̀. ìjọba ìpínlẹ̀ Ògùn ló sì ní wọn. nígbà tí kinní náà bá bẹ̀rẹ̀ iṣẹ́ lójú méjèèjì, ìrànlọ́wọ́ ńlá gidi ni yóò jẹ́ fún pápá ọkọ̀ òfurufú ti Èkó, níbi tí èrò àti ẹrù ti máa ń pọ̀ ju àwọn òṣìṣẹ́ pàápàá lọ. àmọ́ ní báyìí, pẹ̀lú èyí tí Dàpọ̀ Abíọ́dún ṣe yìí, ìrọ̀rùn ní kinní náà yóò mú wá. bó sì ti jẹ́ ìrọ̀rùn yìí, bẹ́ẹ̀ ni yóò jẹ́ ọ̀nà owó gidi fún ìpínlẹ̀ náà, torí owó ńláńlá ni yóò máa pa fún wọn. ohun tó fi jẹ́ gbogbo àwọn èèyàn ńláńlá ni gómìnà ń pè nìyí. àwọn gómìnà àtijọ́ gbogbo ti ìpínlẹ̀ Ògùn, Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, Gbẹ́ngà Daniel, Ìbíkúnlé Amósù, gbogbo wọn ló wà níbẹ̀. bẹ́ẹ̀ làwọn aṣòfin, títí dórí Alhaji Aliko Dangote, oníṣòwò ńlá tó jẹ́ pápá ọkọ̀ òfurufú náà yóò wúlò gan-an fún àwọn iléeṣẹ́ tòun alára. láàrin àwọn àlejò pàtàkì yìí ni ààrẹ dé sí, tó sì kan bàbá Ọbásanjọ́ tó ti péjú pẹ̀lú àwọn tí wọ́n ń dúró dè é, tí Ọbásanjọ́ sì rí tó wọ́ ọ mọ́ra. ó wọ́ ọ mọ́ra tí wọ́n sì kíra dáadáa bíi bàbá sọ́mọ. èèyàn ò sì lè mọ̀ pé kinní kan tilẹ̀ wà láàrin wọn tó le tó gbogbo ohun tí wọ́n ti jọ fà láti ọjọ́ yìí wá, pàápàá láti 2003 nígbà tí Tinubu ti ń ṣe gómìnà. ṣé nígbà tí Tinubu náà ń bọ̀ tààrà tó fojú kan Ọbásanjọ́, níṣe ló tẹ̀ pátápátá bí ẹni tó fẹ́ dọ̀bálẹ̀, tó sì ní bàbá mo tẹríba o, tí Ọbásanjọ́ náà sì wọ́ ọ mọ́ra tó ní èmi náà kí ọ káàbọ̀ ààrẹ mi,
bẹ́ẹ̀ ló ṣàdúrà pé Tinubu ò ní ṣubú lókè gíga tó wà. Àdúrà náà sì ya àwọn tí wọ́n gbọ́ lẹ́nu nítorí ìtumọ̀ eléyìí ni pé tí Tinubu kò bá ṣubú níbi tó wà ìyẹn ni pé ipò ààrẹ lẹ́ẹ̀kejì ti dúró nìyẹn. Irú àdúrà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ ààrẹ náà sì ń ṣe fún un nìyẹn. Nígbà náà ni Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà sọ fún ààrẹ Tinubu pé mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé ní Ẹ̀gbá tiwa kò sí arúgbó lẹ́gbàá, wo bàtà tí bàbá wọ̀, bàtà àwọn bọ́ìsì. Tinubu náà lòun mọ̀ bẹ́ẹ̀, òun láìkí bàtà bàbá ní gbogbo wọn bá gbẹ̀rín. Ìpàdé náà sì jẹ́ èyí tó dùn mọ́ àwọn èèyàn pàtàkì gbogbo tí wọ́n wà níbẹ̀ nínú. Àwọn kan ní Ọbásanjọ́ ti dàgbà ní, ó ti yógun jà, ohun gbogbo yòówù tí èèyàn bá sì ń ṣe nígbà tó bá dàgbà báyìí ó ti di sùúrù o. Ṣùgbọ́n ọpọlọ kí Tinubu pé ó fi ti ọmọlúàbí ṣe gan-an, torí bó bá jẹ́ ọmọ àṣà míì ni bó ti rí Ọbásanjọ́ bẹ́ẹ̀ náà yóò kí gan lásán ni. Ṣùgbọ́n kókó ọ̀rọ̀ tó wà níbẹ̀ ni ti ẹ̀kọ́ ńlá tí ìṣẹ̀lẹ̀ náà mú dání fún àwọn èèyàn tí wọ́n máa ń fẹ́ kú lẹ́yìn olóṣèlú kan tí wọn yóò sì máa jà lórí ohun tí wọn ò mọ ìdí ẹ̀ rárá, tí wọn yóò máa lanu láti bú àwọn tí wọ́n bá ti jẹ́ alátakò ẹni tí wọ́n bá fẹ́, tí wọn ò sì ní mọ ohun tó pa àwọn èèyàn náà pọ̀ láàrin ara wọn tí wọ́n ti jọ ń ṣe tẹ́lẹ̀, tí wọn ò ní mọ̀ rárá pé ọ̀pọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ sínú bébà tàbí sórí ayélujára láàrin ara wọn bí wọ́n bá ríra ọ̀tọ̀ lóhun tí wọn yóò máa sọ o, tí wọn yóò máa dápàlá, tí wọn yóò sì máa rẹ́rìn-ín, tí wọn yóò jọ máa bá ara wọn ṣeré. Ẹni tí yóò bá bú Tinubu nítorí Ọbásanjọ́ ṣé kò yẹ kó ronú dáadáa báyìí? Ẹni tí yóò bá sì bú Ọbásanjọ́ nítorí Tinubu pàápàá àfi kó ronú ẹ̀ dáadáa o. Àbí tálánà talẹ̀ ní ń ké nígbà tí alára bá ní ara òró òun, èwo wá ní tiyín tí ẹ ò ní ẹkú àìsùn o, ẹkú àìwò o, kí kálukú fi tiẹ̀ ṣe tiẹ̀. Ọláyíwọlá alága ló ń yẹ ìpàdé Olúṣẹ́gun Ọbásanjọ́ àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu wò fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú ọdún àjíǹde òní o.